ká gbé sókè ká gbé lárugẹ o Yorùbá dùn ká o ká gbé lárugẹ o Yorùbá dùn ká o ká gbé lárugẹ. Mo kí yín káàbọ̀ sórí ìkànnì Yorùbá Dùn Ká TV. Lórí ìkànnì yẹn láti ń ka àwọn àyọkà ìwé Yorùbá látọwọ́ àwọn ìjìnlẹ̀ òǹkọ̀wé yálà wọ́n ṣì wà láyé ni àbí wọ́n ti darapọ̀ mọ́ àwọn baba ńlá baba wọn. Bẹ́ẹ̀ náà là ń kọ́ra wa ní kíkà àti gbígbọ́ ìyẹn èdè Yorùbá lórí ìkànnì yìí. Àwọn ìgbà míì náà wà tó jẹ́ wípé à ń kọ́ra wa lówe láti ṣe parí òwe yìí kí ni ìparí ẹ̀ àbí pa òwe tó bẹ̀rẹ̀ láti a àbí b àbí d àti bẹ́ẹ̀ lọ. Gbogbo ẹ̀ ni ẹ mọ̀ bá pàdé lórí ìkànnì yìí. Lọ́wọ́ yìí ìwé tá à ń kà lọ́wọ́ Aṣenibánidárò látọwọ́ Kọ́lá Akínládé. Apá kìíní ti lọ, apá kejì, apá kẹta òun la fẹ́ kà fún yín lónìí níbi tá a ti rí tá a bẹ̀rẹ̀ wò pẹ̀lú ọjọ́ tí àpótí Adégún sọnù. A tẹ̀síwájú lónìí ká tó máa tẹ̀síwájú Kíkẹ́ lọmọ Ògúnṣínà lórúkọ mi tó rẹra òun lẹ́yìn tèmi ń pè mí. Bíbó pẹ́kun adágún ni mí ọmọ alábòdò níbi ṣìṣe so. Èmi náà lọ́mọ afanájàre ọmọ olójú orókè tájòjì ò gbọ́dọ̀ mọ̀bẹ. Àjòjì tó bá mọ̀bẹ nǹkan àṣekìní adẹni ọ̀bọ̀ra. Èmi náà lọ́mọ abẹ́gi béèyàn ọmọ anáni agadamu náni èèyàn nítorí akọni ni wọ́n nílé bàbá tó bí mi lọ́mọ. Àtòjọ ṣe yóò dùn gbọ́ngbọ́n kan sí. Ẹ jẹ́ á lọ sínú ẹ̀ ká tẹ̀síwájú nínú àkórí èyí tó wà ní apá kìíní. Ìyẹn ni ọjọ́ tí àpótí Adégún sọnù. Ẹ máa bá wa ká lọ, ẹ kú kalẹ̀. Yorùbá dùn ká o ká gbé lárugẹ o. Ó sì mú ọtí ìgò méjì mìíràn jáde. Ó gbé e kalẹ̀ níwájú wọn. Ó wí pé ẹ jọ̀wọ́ ẹ má bínú o. Ẹni tí a bẹ̀ lọ́tí bíà òun ni kò mú àdéhùn rẹ̀ ṣẹ. Ń ṣe la ṣẹ̀ṣẹ̀ lọ gba àwọn wọ̀nyí ní pàjáwìrì. Tó bá di ọ̀la ọtí yóò dé fún wa rẹpẹtẹ kí ẹ jọ̀wọ́ bá wa fi ẹnu ba èyí bẹ́ẹ̀. Bí ó ti ń sọ̀rọ̀ lọ́wọ́ Ilésanmídé ó ní ṣé ọ̀rọ̀ ọtí lẹ̀ ń sọ? Ọtí ti dé fún wa rẹpẹtẹ. Mo wà ní gáréèjì báyìí àpótí 18. Ṣé mo sọ fún yín pé Adégún kì í yẹ àdéhùn? Ọtí ti dé fálàfàlà nísinsìnyí. Ibi tá a bá a dé tẹ́lẹ̀ nìyẹn. Ó yẹ jẹ́ tẹ̀síwájú nínú àkòrí ọjọ́ tí àpótí Adégún sọnù. Torí rẹ̀ máa ti gbé èdè aláyọ̀kàrẹ̀ ọ̀tọ̀ tó ń gbá ṣàgá. Ilésanmí, Adéògún àti Adégún jùmọ̀ wọ inú ilé. Bí wọ́n ti ń lọ tí ìmọ́lẹ̀ oríṣiríṣi ń tàn sí ara aṣọ òkè tí wọ́n jùmọ̀ kẹ́gbẹ́ lò tó ń yí àwọ̀ rẹ̀ padà. Akin wo àwọn ọ̀rẹ́ mẹ́ta náà lọ. Ó yíjú sí Sọjí. Ó sì béèrè kí ni ẹ pe orúkọ àwọn ọ̀rẹ́ mẹ́ta wọ̀nyí? Sọjí tún sọ orúkọ wọn fún un. Ó ní Adégún, Adéògún àti Ilésanmí. Akin dáhùn ó ní ọ̀rọ̀ pọ̀ níbẹ̀. Ẹnu kan náà tí ènìyàn fi pe Adégún ni yóò tún fi pé Adéògún. Ṣùgbọ́n ohun tó rú mi lójú ni pé ǹjẹ́ bí orúkọ wọn ti yàtọ̀ ni? Tí ìyàtọ̀ náà tó èyí tí ń bẹ láàárín ọtí àti omi àti láàárín ọ̀sán àti òru. Ìwà wọn á yàtọ̀ bẹ́ẹ̀ bí? Mo wòye pé wọn kò lè ṣe ọ̀rẹ́ bí ìwà wọn kò bá dọ́gba nítorí pé ìwà jọ̀wà ní ń jẹ́ ọ̀rẹ́ jọ̀rẹ́. Lákòókò yìí wọ́n gbọ́ ohùn fatafata láti apá kan agbo náà. Àwọn alápèjẹ tí wọ́n jókòó ní ìkángun kejì agbo bẹ̀rẹ̀ sí sọ ọ̀rọ̀ líle sí ara wọn. Ó dàbí pé ìjà fẹ́ ṣẹlẹ̀. Sọjí àti Akin dìde lọ bá wọn láti yanjú èdèkòyedè náà fún wọn. Àwọn ẹgbẹ́ ìràwọ̀ òwúrọ̀ ni wọ́n wà níbẹ̀. Aṣáájú wọn sì ro ẹjọ́ pé nígbà tí a fẹ́ bẹ̀rẹ̀ oúnjẹ Jósẹ́fù Adélẹ́yẹ ló gba àdúrà ṣáájú oúnjẹ. Àdúrà kúkúrú ló gbà. Ó wí pé ègbé ni fún èṣù, ògo ni fún Olúwa. Nígbà tí a jẹun tán Dáníẹ́lì Èṣùgbèmí náà sì gba àdúrà kúkúrú pé ògo ni fún Olúwa, ìbùkún ni fún èṣù.
ègbé ni fún Adélẹ́yẹ, ọ̀rọ̀ burúkú tòun tẹ̀rín, ńṣe ni Akin àti Sọjí bú sẹ́rìn-ín. Àwọn ènìyàn yòókù náà sì bẹ̀rẹ̀ sí rẹ́rìn-ín pẹ̀lú wọn. Ṣùgbọ́n ẹ̀rín kò pa Ọmọlájà olórí ẹgbẹ́ o. Ẹ jọ̀wọ́ ẹ má ṣe fi ọ̀rọ̀ náà ṣe ọ̀rọ̀ ẹ̀rín. Mo rò pé ẹ̀rín tí àwọn ènìyàn wá rín nígbà tí wọ́n kọ́kọ́ gbọ́ àdúrà abàmì yìí ló mú inú bí Adélẹ́yẹ tó fi fẹ́ sọ ọ̀rọ̀ náà di ìjọ̀gbọ̀n sí Èṣùgbèmí-lọ́rùn. Ẹ jọ̀wọ́ ẹ bá mi parí rẹ̀ fún wọn. Ó yíjú sí Sọjí ó ní, alàgbà ẹ jọ̀wọ́ ẹ bá mi fún wọn ní sùúrù. Akin lòun ò mọ̀ pé onígbàgbọ́ kan lè fi ìbùkún fún èṣù. Sọjí béèrè àkókò tí Èṣùgbèmí di onígbàgbọ́. Wọ́n sì sọ fún un pé kò ju oṣù 6 báyìí lọ. Sọjí ní àbájọ. Èdè tí Adélẹ́yẹ pè kò lè yé alákọ̀ọ́bẹ̀rẹ̀. Ẹni tó ti jinlẹ̀ nínú ìgbàgbọ́ ló lè yé. Kì í ṣe Èṣùgbèmí ni Adélẹ́yẹ gégùn fún. Ṣùgbọ́n èṣù ọ̀dàrà, Sátánì, ọ̀tá ẹ̀mí nì. Ó ní kí Èṣùgbèmí jọ̀wọ́ mú ọ̀rọ̀ náà kúrò lọ́kàn nítorí kì í ṣe òun ni Adélẹ́yẹ bá wí. Orúkọ wulẹ̀ jọra wọn ni. Èṣùgbèmí ní ó wá yé mi wàyí. Ó ya èmi náà lẹ́nu. Mo ní èmi pẹ̀lú Adélẹ́yẹ kò jà bẹ́ẹ̀ ni n kò ṣẹ̀. Ó wá jẹ́ ìyàlẹ́nu fún mi pé bó ṣe lè fi àdúrà pa òwe mọ́ mi bẹ́ẹ̀. Mo ní bí òwe bá jọ ti ẹni tí a kò sì fọhùn, ẹ̀rù ìjà ní ń ba olúwa rẹ̀. Nítorí náà ni mo ṣe dá ọ̀rọ̀ náà padà fún un. Nísinsìnyí ọ̀rọ̀ náà ti tán lọ́kàn mi nígbà tí mo ti gbọ́ àlàyé tí ẹ ṣe. Akin sọ pé ẹ jẹ́ kí a máa farabalẹ̀ kí a tó gba ọ̀rọ̀ sódì. Fún àpẹẹrẹ, túláàsì fẹ́rẹ̀ẹ́ ṣẹlẹ̀ níjẹ̀ló nítorí irú nǹkan báyìí náà ni o. Nígbà tí Péjú ń ti ọjà bọ̀, ó kọjá níwájú ilé Àjíkẹ́. Ó sì gbọ́ tí Àjíkẹ́ ń bá ọmọ rẹ̀ wí. Àjíkẹ́ sọ pé, Àkàndé, jáde wá sí yìí. Láti òwúrọ̀ ni mo ti rán ọ pé kí o lọ da ilẹ̀ nù ní ọ̀nà odò. Ó jókòó sọ̀hún, ò ń ṣe ti inú rẹ̀. Kàkà kí o wá sí ẹnu iṣẹ́ ní ilé, ó gbọ́gbọ̀n kalẹ̀ lọ́nà odò, ó nà Músá. Kàkà kí o wá sí ẹnu iṣẹ́ ní ilé, ò ń dára tó wọ̀ ọ́. Àwọn èrò tí ń ti odò bọ̀ ti sọ fún mi. Ọ̀lẹ tàìtàyì ìdí, ó jókòó sí ọ̀nà odò lọ́hùn-ún, ó gbọ́gbọ̀n kalẹ̀, ó nà Músá. Lákọ̀ọ́kọ́, Péjú kò ronú nípa ọ̀rọ̀ tí Àjíkẹ́ sọ yìí. Ṣùgbọ́n nígbà tó dé ilé, ó bá Músá ọmọ rẹ̀ tí ń sọkún. Ojú ọmọ rẹ̀ wú pẹ̀lú ọgbẹ́ tí ń ṣẹ̀jẹ̀. Ó béèrè ohun tó ṣẹlẹ̀. Músá dáhùn. Ó ní ọmọkùnrin kan ló bá òun lọ́nà odò tó sì ta lu òun. Òun dáhùn pé ó kò ríran ni. Olóṣì ni ọmọkùnrin náà bá bínú, ó sì lu Músá. Apá Músá kò ká nítorí pé ó dàgbà ju Músá lọ. Péjú béèrè bóyá Àkàndé ọmọ Àjíkẹ́ tí ilé wọn wà ní ìsàlẹ̀ ọjà ni. Músá dáhùn pé ó lè jẹ́ òun. Lẹ́sẹ̀kẹsẹ̀ ní Péjú bínú lọ bá Àjíkẹ́. Ó sì pé kí ó wá wo iṣẹ́ tí ọmọ rẹ̀ ṣe, bó ti lu ọmọ òun tó sì dá ọgbẹ́ sí i lára. Ọ̀rọ̀ yìí di ìjọ̀gbọ̀n, ó di akitiyan. Àkàndé sọ pé òun kò rí Músá lọ́nà odò, ṣùgbọ́n Péjú gbàgbọ́ pé Àkàndé ń parọ́ ni. Ó ní ẹ jẹ́ ká lọ sọ òdodo, ẹ jẹ́ ká máa ṣe òdodo. Sọ òdodo ibi tí ènìyàn kò sí, Ọlọ́run wà níbẹ̀. Ìwọ Àjíkẹ́ yìí, ó fẹ́ sọ pé o kò mọ̀ pé ọmọ rẹ̀ na Músá ni. Ǹjẹ́ àwọn èrò odò tó bá wọn lẹ́nu ìjà náà, ṣé wọn kò ròyìn fún ọ kí Àkàndé tó dé ni? Etí ara mi ni mo fi gbọ́ nígbà tí òun bá Àkàndé wí, tí òun sọ wípé
ó gbé àgbọ̀n kalẹ̀ lọ́nà odò ó nà Músá. Èmi kò fura nígbà náà pé Músá ọmọ mi òun ni wọ́n nà. Àfìgbà tí mo dé ilé tí mo bá ọmọ mi lẹ́nu igbè tí ojú rẹ̀ ti wú tí ọgbẹ́ rẹ̀ sì ń ṣẹ̀jẹ̀. Bí ẹ tilẹ̀ jẹ́wọ́ kí a sì yanjú rẹ̀ láàrin ara wa ni kí ẹ bá ọmọ yín wí. Mo gbọ́ èyí nì, ṣùgbọ́n kí ènìyàn mọ̀ sí ọ̀ràn lè bí mi nínú púpọ̀. Ọ̀rọ̀ náà di iṣu atayanyan láàrin wọn, ṣùgbọ́n níkẹyìn wọ́n rí i pé Ògìdán ọmọ wọn ní òkè ọjà ló nà Músá. Lẹ́yìn tí wọ́n ti ṣe ọ̀pọ̀ àlàyé púpọ̀ láàrin Péjú àti Àjíkẹ́ àti ọkọ Àjíkẹ́ ní Ògìdán ń kọjá lọ. Músá sì tọ́ka sí pé ọmọ tó nà òun ní èyí, òun ló ń kọjá lọ yìí. Músá ọmọ ọdún 7, Ògìdán ọmọ ọdún 13, Àkàndé ẹ̀wẹ̀ ọmọ ọdún 9. Ògìdán jẹ́wọ́ pé Músá ṣe àfojúdi sí òun lọ́nà odò, òun sì nà án. A rí níkẹyìn pé Péjú ṣi ọ̀rọ̀ Àjíkẹ́ gbọ́ ni. Àjíkẹ́ sọ pé ó gbé àgbọ̀n kalẹ̀ ó nà ìmúsá, ṣùgbọ́n Péjú rò pé Músá ọmọ òun ni wọ́n sọ pé ó nà. Akin fún wọn ní ìmọ̀ràn pé nítorí náà ẹ jẹ́ kí a mọ farabalẹ̀ ṣe ìwádìí ọ̀rọ̀ dáradára kí a tó bá ọlọ́rọ̀ túmọ̀ ọ̀rọ̀ rẹ̀. Àwọn ọ̀dọ́mọkùnrin 4 bá Ilésanmí lọ sí ibi tí ọkọ̀ Èkó gbé dúró sí lójú títì. Wọ́n lọ ru àpótí ọtí láti inú mọ́tò wá sí inú ilé. Wọ́n ń tò ọtí náà jọ sínú ìyàrá kan nínú ilé náà. Ọ̀kan nínú àwọn ọmọkùnrin náà wọ aṣọ onílabalábá, irú èyí tí Akin pẹ̀lú wọ̀. Àkànbí lorúkọ ọmọkùnrin náà, ṣùgbọ́n bùbá nìkan ní tirẹ̀. Akin dá ṣòkòtò àti bùbá, ó sì tún dá agbádá pẹ̀lú nínú aṣọ náà. Fìlà aṣọ òkè ni Akin dé. Bí Àkànbí ti ń ru àpótí ọtí náà bọ̀, Akin béèrè pé ṣé ti àwa tí a jùmọ̀ wọ aṣọ onílabalábá ni èyí ni? Kúkú gbé wá sí ìyín tààrà, má wulẹ̀ kọjá sínú ilé mọ́, a kì í dẹ́rù ikùn pa orí. Àkànbí dáhùn wípé tiyín náà ni, ṣùgbọ́n ẹ jẹ́ kí n bá yín gbé sínú ilé. Kò pẹ́ lẹ́yìn náà ọtí dé ọ̀dọ̀ gbogbo àwọn alápèjẹ tí wọ́n wà ní ibi àìsùn náà. Lẹ́yìn tí wọ́n ti jẹun tán, wọ́n fi ọtí sára. Lẹ́yìn ìyẹn ìlú dún, orin sì gbòde. Àwọn áńgẹ́lì fò yíká, àwọn áńgẹ́lì fò yíká, àwọn áńgẹ́lì fò yíká. Gbogbo àwọn èèyàn dìde, wọ́n bẹ̀rẹ̀ sí í fi ẹsẹ̀ rá. Orí Adégún pàápàá wú, ó sì dìde bọ́ sí àárín agbo. Ó bẹ̀rẹ̀ sí í jó. Sọjí pàápàá lọ pẹ̀lú wọn, ó sì jó. Akin pẹ̀lú jó, ó sì làágùn. Sọjí ló yá kí wọ́n lọ sí ilé. Akin àti Sọjí dìde lọ bá Adégún nínú pálọ̀ rẹ̀ láti dágbére fún un. Ọ̀pẹ ń bá Adégún sọ̀rọ̀ lọ́wọ́, ṣùgbọ́n nígbà tí àwọn Sọjí dé, Ọ̀pẹ dákẹ́. Níbi wọ́n ti ń dágbére fún Adégún, Àkànbí kọjá ní ọ̀dẹ̀dẹ̀ níwájú wọn. Ó lọ sí yàrá, ó ń lọ mú ọtí fún àwọn àlejò tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dé. Nígbà tí Àkànbí kọjá tán, Ọ̀pẹ sọ fún Adégún pé eégún lèyí. Báwo lẹ ṣe gba ọmọdé yìí ní ààyè láti máa wọléwọ̀de báyìí? Ẹ kò mọ̀ pé ó ń fẹ́ wọ́ ni? Adégún dáhùn pé ọmọ àbúrò ìyá bàbá mi ni, láti abúlé Arẹ́nijẹ ló ti wá. Ibẹ̀ ni ilé bàbá rẹ̀, ìyá rẹ̀ ní tiwa. Kì í gbé níyì, a kò lè mọ ìwà rẹ̀ tó bẹ́ẹ̀, ṣùgbọ́n lórí ohun tí mo gbọ́ yìí, a ó máa fi ọgbọ́n ṣọ́ ìrìnsí rẹ̀. Wọ́n ti kó ọtí dé,
àwọn èèyàn ti ń mutí lọ rẹpẹtẹ, fàájì tí ń ṣàn, àríyá tí ń ṣẹlẹ̀. Sọjí àti Akin wọ́n ti ń lọ dágbére. Bẹ́ẹ̀ ọmọ rèé tí wọ́n ló ń fẹ́wọ̀ yìí, kí ni ohun tí ó wàá ṣẹlẹ̀? Ó ti ń bá wọn ṣe wọléwọ̀de. Ṣé wọléwọ̀de rẹ̀ ò ní mú nǹkan kan wá? Àbó máa mú nǹkan míì wá? Ṣé nǹkan rẹ̀ ló máa mú wá? Àbí èyí tí wọ́n máa kábàámọ̀ rẹ̀? Akin àti Sọjí tí wọ́n ń dágbére lọ́wọ́, ṣé wọ́n máa lè lọ àbí wọn ò ní lè lọ? Ṣé ibẹ̀ gan-an ni àríyá máa tán sí? Àbó ṣì máa tẹ̀síwájú? Ẹ jẹ́ tún pàdé ra wa lórí ìwé Aṣenibánidárò látọwọ́ Kọ́lá Akínládé. Ibẹ̀ gan-an lẹ́tù ti mọ̀ ìyẹn ní ìtẹ̀síwájú àkórí ọjọ́ tí àpótí Adégún sọnà. Títí dìgbà míì tá a pàdé, Kíkẹ́ lọmọ Ògúnṣínà lórúkọ mi ò torí ra lẹ́yìn tèmi ń pè mí. Ó dàbọ̀. Torí rẹ̀ máa tún gbèdé aláyọ̀kàrẹ̀ ọ̀tọ̀ tó ń gbá ṣàgá.